Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ pé ẹ wà pẹ̀lú wa, a dúpẹ́ fún àánú yín lórí wa, a dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa láti jẹ́ ẹni tí ń sọ ọ̀rọ̀ ìgbẹ́pẹ́ àti ìyìn wa. Àmín. Jésù Kristi ẹ ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀mí mímọ́ ẹ ràn wá lọ́wọ́. Àmín. Ká lè sọ ohun tó yẹ ká sọ. Àmín. Kí àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà kí wọ́n lè gbọ́ ohun tó yẹ ká gbọ́. Àmín. Kí ìgbé ayé wa kó lè yí padà sí rere. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fẹ́ kà láti inú ìwé Éfésù orí 3. Éfésù orí 3 ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Ephesians chapter 3 verse 20 and 21. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa, òun ni kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Kristi títí ìrandíran gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Bíbélì sọ pé ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo ohun tí à ń béèrè lọ. Ta ló lè ṣe ju gbogbo ohun tí à ń béèrè lọ? Òun náà ni Ọlọ́run. Ó sọ yí pé ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju ohun gbogbo tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Àkọlé ìwàásù wa tòní ni kí ló yẹ ká máa béèrè tàbí kọ́ yẹ ká máa ronú. Bíbélì sọ pé ó lè ṣe ju tá à ń béèrè tàbí tá à ń ronú lọ. Ọlọ́run fẹ́ ká máa ronú dáadáa. Nínú ìwé orin Dáfídì, Bíbélì sọ pé ká máa fẹ́ Ọlọ́run, òun ó sì fún wa ní èrò ọkàn wa. Ẹni bàbá tí ń ṣe ń tọ́ tí Ọlọ́run lọ́rùn, Ọlọ́run ó fún wa ní èrò rere tó yẹ ká máa rò àti nǹkan rere tó yẹ ká béèrè. Ìwé Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Bíbélì yí pé Èyí sì ni ìgboyà tí àwa níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun ń gbọ́ tiwa. Bí àwa bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá béèrè, àwa mọ̀ pé àwa rí ìbéèrè tí àwa ti béèrè lọ́dọ̀ rẹ̀ gbà. Bíbélì yí pé àwa ní ìgboyà pé ohunkóhun tá a bá béèrè lọ́dọ̀ Ọlọ́run yóò fún wa. Ọlọ́run sì wá sọ yí pé ó lè ṣe ju tá a lè béèrè àti ń tá a rò lọ. Ibi tí mo ń lọ ní àkókò yìí ni yí pé kí làwọn nǹkan tó yẹ ká máa béèrè. Tá bá wo báwọn èèyàn ṣe máa ń gbàdúrà, ń tà sábà máa gbàdúrà fún ni bí ó ṣe dáa fún mi, bí ń ṣe nílé, bí ń ṣe ní mọ́tò, bí ń ṣe lówó, gbogbo owó tí ń lò ní fún ọdún 10 sísìn, gbogbo ogún ọdún sísìn, Olúwa fún mi. Mo nílò àga, mo nílò bàtà, mo nílò aṣọ, gbogbo ẹ̀ ni Ọlọ́run lè fún wa. Àmọ́ ǹjẹ́ ó bá ìfẹ́ Ọlọ́run mu? Ọlọ́run fẹ́ ká máa ronú, ká sì máa béèrè ohun tó bá ìfẹ́ Ọlọ́run mu. Kí ni àwọn nǹkan tó yẹ ká máa ronú nípa rẹ̀? Kí ni àwọn nǹkan tó yẹ ká máa béèrè? Torí tá a bá ń ronú ni ó ṣe ọ sọ ohun tá a béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ a wo díẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ká máa béèrè tàbí nǹkan tó yẹ ká máa ronú. Ó sọ pé ó lè ṣe ju ohun tá a béèrè tàbí tá a ronú lọ. Róòmù orí 10 ẹsẹ̀ 1. Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Pọ́ọ̀lù ní sọ̀rọ̀ bí o. Àdúrà tiẹ̀
àti èrò tiẹ̀ ní pé bí Ísírẹ́lì ó sì ní gbàlà. Tó yẹ ká máa béèrè, tó yẹ ká máa gbàdúrà fún ni pé bóò ni ẹlòmíì ó sì di ẹni ìgbàlà. Ọlọ́run sọ wípé béèrè a ó sì fi fún ọ. Kìí kàn ṣe àwọn nǹkan táyé yìí, nǹkan ti ara nìkan ni Ọlọ́run sọ pé ká béèrè. A lè béèrè bí ẹlòmíì ó sì di ẹni ìgbàlà. Pọ́ọ̀lù sọ pé àdúrà tòun, èrò ọkàn tòun, ó ní bí Ísírẹ́lì ó sì di ẹni ìgbàlà. Torí Ísírẹ́lì, bí Pọ́ọ̀lù ṣe wò wọ́n tira láti hùwà òdodo, ìwà òdodo tara wọn. Ṣùgbọ́n wọn ò di ẹni ìgbàlà torí pé ìwà òdodo tara wọn ni wọ́n gbẹ́kẹ̀lé. Wọn ò gbẹ́kẹ̀lé ìwà òdodo ti Ọlọ́run. Wẹ́sẹ̀ kejì àtẹ́sẹ̀ kẹta yìí. Nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò tẹríba fún òdodo Ọlọ́run. Pọ́ọ̀lù sọ pé òun gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ní ìtara fún Ọlọ́run. A ti rò pé torí pé ẹnìkan ní ìtara fún Ọlọ́run ó ti di ẹni ìgbàlà. A lọ bí ìsọmọlórúkọ kan láti mú òun gbébi ilé kan ní ìlú kan ní lọ́nà Oṣù. Wọ́n wá sọ ọmọ kan lórúkọ, chọ́ọ̀chì tó wá sọ ọmọ lórúkọ. Pàtó ní wàásù ń wàásù, ó wá ń gba àwọn òbí rẹ̀ níyànjú wípé ọmọ yìí o, bí bá ti ń dàgbà kẹ́ ẹ make sure wípé ọjọ́ ìyẹn ẹgbẹ́ akọrin lọ ṣáájú. Ìtumọ̀ rẹ̀ ni pé kó ní ìtara fún iṣẹ́ Ọlọ́run. Àmọ́ ẹni tí ó ní ìtara fún iṣẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ ní kọ́kọ́ ní gbàlà. Ísírẹ́lì ní ìtara fún Ọlọ́run. Wọ́n fẹ́ ṣiṣẹ́. Wọ́n ń tiraka láti ní òdodo ti ara wọn. Wọn ò ní gbàlà. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ló rò pé kásá ṣiṣẹ́ ní là ń pè ní iṣẹ́ ẹ̀sìn. Àjọsìn fọ́lọ́run, ṣọ́ọ̀ṣì ní láàárọ̀, ṣọ́ọ̀ṣì ní lọ́sàn-án, ṣọ́ọ̀ṣì ní lóru. Monday, church. Tuesday, church. Wednesday, church. Friday, church. Thursday, church. Saturday, church. Sunday, church. Tó bá jẹ́ pé kọ́ láàlọ́ kan chọ́ọ̀chì tòótọ́, ńgbò la fẹ́ mú ẹ̀kọ́ ọ̀hún ṣíṣe wà ńgbò bá yí chọ́ọ̀chì ní níjojúmọ́. Ìtara fún Ọlọ́run láì ní gbàlà. Pọ́ọ̀lù wòye pé wọ́n ní ìtara fún Ọlọ́run àwọn wọn ò ní gbàlà. Ó wá ń gbàdúrà pé k'Ọlọ́run ṣàánú wọn kí wọ́n di ẹni ìgbàlà. Tó yẹ ká máa rò, ara àdúrà tó yẹ ká máa gbà bí ẹlòmíì bí ó ṣe di ẹni ìgbàlà. Nínú ṣọ́ọ̀ṣì wa àmọ́ àwa fẹ́ gbàdúrà, a ní ìwé pélébé àwọn wo la fẹ́ gbàdúrà fún, àwọn nǹkan wo la fẹ́ gbàdúrà fún. Lára àwọn nǹkan tó ṣáájú tá a fẹ́ gbàdúrà fún ó ní bóò ni àwọn èyí ò ṣe ní gbàlà. Mo rò pé ọba Bíbélì mu. Ìrònú wa ó gbọ́dọ̀ jẹ́ pé bóò ni àwọn èyí ò ti di ẹni ìgbàlà. Pọ́ọ̀lù sọ pé àwọn ọmọ Ísírẹ́lì òun ń gbàdúrà fún wọn torí pé òdodo tara wọn ni wọ́n gbẹ́kẹ̀lé, wọn ò dẹni ìgbàlà. Ibi tó ká Pọ́ọ̀lù láadé wo orí 9, Róòmù orí 9, ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 3. Pé mo ní ìbìnújẹ́ púpọ̀ àti ìkáàánú ìgbà gbogbo ní ọkàn mi, nítorí mo fẹ́rẹ̀ẹ́ lè gbàdúrà pé kí á ké èmi fúnra mi kúrò lọ́dọ̀ Kristi nítorí àwọn ará mi, àwọn ìbátan mi nípa ti ara. Bó ṣe ká Pọ́ọ̀lù láti kò túmọ̀ kọ Pọ́ọ̀lù sọ yí pé wọ́n ó kí òun kúrò àbí òun ó sọ ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe é ṣe ni tó bá yẹ pé nítorí káwọn èèyàn ó lè nígbàlà, tó
tó bá ṣe é ṣe kí á kí òun kúrò káwọn èèyàn yóò lè nígbàlà, òun ṣetán láti ṣe bẹ́ẹ̀. Gbogbo tó bá gbà láti ṣe. Ibòmíì ní Pọ́ọ̀lù fi ń sọ yìí pé òun ṣe bí aláìlera, òun ṣe bí aláìlera, bí àwọn aláìlera, kí òun lè wá gba àwọn aláìlera, òun ṣe bí àwọn ará kèfèrí, òun ṣe bí kèfèrí, kóun lè gba àwọn kèfèrí là. Ó ní òun ṣe gbogbo nǹkan so that òun ó lè gba bó tiẹ̀ ṣe díẹ̀, òun ó lè gba èèyàn díẹ̀ là. Tó bá jẹ́ pé èrò rẹ̀ nu, bẹ́ẹ̀ náà ni ó máa gbàdúrà tọ̀ lẹ́yìn. Tó bá jẹ́ pé èrò tiẹ̀ náà ni bẹ́ẹ̀ lómi ò sí nígbàlà, bẹ́ẹ̀ ló máa gbàdúrà tọ̀ lẹ́yìn. A ti rò pé nígbà tá a bá dolówó rẹpẹtẹ, nígbà táwọn èèyàn bá fẹ́ fi hàn bí Ọlọ́run ṣe bùkún àwọn, báyìí wọ́n á wà dúró ní ibi ẹgbẹ́ mọ́tò kan báyìí, àbẹ ẹ̀rí bọ́lọ́run ṣe bùkún fún mi, àbá àdúró lẹ́gbẹ̀ẹ́ ilé kan tó ní fúláwà tó fáìn báyìí, ẹ máa kọrin, wọ́n máa sọ fíìmù rẹ̀ pé ẹ̀rí bọ́lọ́run ṣe bùkún mi. Èyí tó lọ́run fẹ́ ká máa rò ní pé bóòlù ẹnu bẹ́ẹ̀ lómi ò sí nígbàdàn, bẹ́ẹ̀ náà làá máa gbàdúrà tọ̀ lẹ́yìn. Sí àwọn Àpọ́stélì orí 9, Acts chapter 9 verse 6. Ó sì ń wárìrì, ẹnu sì yá, ó ní, Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe? Olúwa sì wí fún pé, dìde kí o sì lọ sí ìlú náà, a ó sọ fún ọ ní ohun tí ìwọ ó ṣe. Ibí yìí ni Pọ́ọ̀lù ti di ẹni ìgbàlà, ibi tó ti bá Jésù pàdé nì. Ó ń lọ sí Dámásìkù láti mú àwọn tí ń wàásù ìyìnrere. Ẹni tó bá mú ẹ̀kọ́ bá ṣe jù sẹ́wọ̀n, wọ́n jù sẹ́wọ̀n. Ètí ọba ṣe pa. In tí ń lọ ṣe ní Dámásìkù tí Jésù fara hàn, ìmọ́lẹ̀ wá látòkè, ó gbé e ṣubú. Ó wá gbóhùn kan láti òkè yìí pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èé ṣe tí ìwọ ń ṣe nínú ibi ní sí mi? Pọ́ọ̀lù sọ yìí pé, ta ni Olúwa? Jésù wí fún un pé, èmi ni Jésù. Ó ṣòro fún ọ. Èmi Jésù ni. Èmi tí ẹni tí ìwọ ń ṣe nínú ibi ní sí. Ó ṣe ohun ìrora fún ọ láti tàpá sí ẹ̀mí. Pọ́ọ̀lù wá sọ yìí pé, Olúwa, kí ni kí n ṣe? Lẹ́yìn ìgbà tó ti bá Jésù pàdé, ìtọ́kàn náà ní pé kí ni kí n ṣe? Èrò rẹ̀ ní pé ọmọ pé ẹni tí ń bóun sọ̀rọ̀ yìí wọ́n lágbára jù òun lọ, Olúwa ni. Ó ní, Olúwa, kí ni kí n ṣe? Ìgbé ayé rẹ̀ ti yí padà. Ṣẹ́rí lẹ́yìn ìgbà tá a bá ti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, ìtọ́kàn náà ní pé, Olúwa, kí ni kí n ṣe? Jésù sọ fún yín pé wọnú ìlú lọ, wọnú Dámásìkù lọ, wọ́n sọ fún ọ tí ó ṣe. Ọlọ́run rán ẹnìkan sí Ananiya láti bá wa bá sọ̀rọ̀ ohun tí ó ṣe, gbogbo ohun tí Ọlọ́run ti sọ fún un. Ọlọ́run sọ fún Ananiya pé òun ti yan Pọ́ọ̀lù, òun ti yan kò tí di Pọ́ọ̀lù ńgbà náà, Sọ́ọ̀lù náà ní sì ń jẹ́. Ṣùgbọ́n tí mò ń sọ ní pé ń tọ́ yẹ ká máa rò, táyẹ ká máa gbàdúrà fún ní pé bóò ni wọ́n ṣe wúlò fún Ọlọ́run. Bí Pọ́ọ̀lù ṣe di onígbàgbọ́, èrò rẹ̀ ní pé bóò ni wọ́n ṣe wúlò fún Ọlọ́run. Ó ní, Olúwa, kí ni kí n ṣe? Éfésù orí 9 láti ẹsẹ̀ 18 dé ẹsẹ̀ 20. Ephesians chapter 6 verse 18 to 20. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́, àti fún mi, kí a lè fi ohùn fún mi, kí èmi kí ó lè máa fi ìgboyà ya ẹnu mi láti máa fi ohun ìjìnlẹ̀ ìhìnrere hàn. Nítorí èyí tí èmi jẹ́ ikọ̀ nínú ìdè, kí èmi kí ó lè máa fi ìgboyà sọ̀rọ̀ nínú rẹ̀,
gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Pọ́ọ̀lù ní sọ̀rọ̀ níbí. Pọ́ọ̀lù a máa gbàdúrà fún àwọn ìjọ tí ń kọ̀wé sí. A máa sọ fún ẹ pé òun gbàdúrà fún nǹkan báyìí, òun máa ń gbàdúrà fún nǹkan báyìí fún yín. Àmọ́ nígbà míì a máa sọ pé ẹ gbàdúrà fún mi ò ní sọ níbí. Ó ń sọ ẹsẹ̀ ìkejìdínlógún. Ó ní pẹ̀lú gbogbo àdúrà. Ibi tó ti bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ kẹwàá pé kí wá gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ láti jagun. Ara tá a nílò láti jagun ni àdúrà. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́. Ó wá sọ pé ẹsẹ̀ kọkàndínlógún àti fún èmi ní sọ ní fún wọn ní pé ẹ gbàdúrà fún mi. Kí ló kó pé wọ́n gbàdúrà fún òun kó fún kó lè bá lówó sí ara. Ó ní àti fún èmi kí a lè fi ohùn fún mi, kí èmi kí ó lè máa fi ìgboyà ẹnu mi láti máa fi ohun ìjìnlẹ̀ yìí rere hàn. Ní sọ náà ní pé ẹ máa gbàdúrà fún mi kí iṣẹ́ ìrere tí mò ń ṣe kó lè máa tẹ̀síwájú sí i. Ẹ máa gbàdúrà fún mi kí n lè ní ìgboyà láti máa wàásù ìrere. Bẹ́ẹ̀ náà ló yẹ káwa náà máa gbàdúrà. Èrò tó yẹ ká máa ronú pé bóò láṣe di ẹni ìgbàlà tí ó bá ṣe wàásù iṣẹ́ ìrere. Bóò láṣe wàásù, bóò ni àwọn èèyàn ó ṣe nígbàlà. Èèyàn bóò láṣe wúlò fún Ọlọ́run. Pọ́ọ̀lù sọ pé kí wọ́n gbàdúrà fún òun kóun bá lè ní ìgboyà, kóun bá lè fi ìjìnlẹ̀ tó wà nínú ìrere kóun bá lè fi hàn. Bẹ́ẹ̀ náà ló yẹ kí àwa náà máa ṣe. Nítorí ká gbàdúrà fún, nítorí ká máa rò bóò ni mo ṣe wúlò fún Ọlọ́run. Ìwọ náà ti gba Jésù sínú ọkàn rẹ, ó ti di ọmọ Ọlọ́run. Ìrònú tó yẹ kó o máa rò ní pé bóò lẹlòmíì ò sí nígbàlà. Àdúrà tó yẹ kó o máa gbà ní pé bóò lẹlòmíì ò sí nígbàlà. Àdúrà tó yẹ kó o máa gbà àti èrò tó o máa rò ní pé bóò ni mo ṣe wúlò fún Ọlọ́run. Àwọn èèyàn pọ̀ ládùúgbò wa, bàbá ń lọ káàkiri, àwọn èèyàn wà lọ́jà, àwọn èèyàn wà lọ́fíìsì, àwọn èèyàn wà lójú ọ̀nà káàkiri. Ǹjẹ́ gbogbo wọn ní lọ sí ọ̀run rere? Ǹjẹ́ gbogbo wọn ní lọ sí ìjọba ọ̀run? Mélòó nínú wọn ní lọ sí ọ̀run àpáàdì? Tá a bá ń ronú báyìí, a lè gbàdúrà pé Olúwa ran àwọn díẹ̀ lọ́wọ́, ran àwọn èèyàn lọ́wọ́ kí wọ́n lè di ẹni ìgbàlà. Tá a bá ti wá ń gbàdúrà bẹ́ẹ̀, tá a ń ronú bẹ́ẹ̀, àwa náà fẹ́ fi ṣiṣẹ́ ṣe pé mo ṣe tí mo bá lè ṣe láti jẹ́ kí bó tiẹ̀ ṣe díẹ̀ kí wọ́n bá lè di ẹni ìgbàlà. Kí ló yẹ ká máa ronú? Kí ló yẹ ká máa béèrè? Bíbélì sọ pé ẹni tí ó lè ṣe ju bí a ṣe máa béèrè àti bí a ti lè ronú lọ. Ìwé Genesis orí kọkàndínlógójì, Genesis 39 verse 7 to 10. Now ọ̀rọ̀ Joseph la fẹ́ sọ níbí. Wọ́n ti mú Joseph lọ sí ilẹ̀ Egypt. Ó ti wà nílé ọ̀gá rẹ̀. Ọlọ́run bùkún. Bíbélì sọ pé Ọlọ́run bùkún ọ̀gá rẹ̀ nítorí Joseph. Joseph ọ̀gá rẹ̀ sọ fún wípé òun mọ̀ pé Ọlọ́run bùkún. Ó wá fi gbogbo nǹkan ó fi lé Joseph lọ́wọ́. A máa yọ ọ̀gá rẹ̀ ń wo Joseph torí Joseph jẹ́ ọkùnrin tó rẹwà. Ó wá lọ bá Joseph bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejì. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni aya olúwa rẹ̀ gbé ojú lé Joseph, ó sì wí pé bá mi ṣe. Ṣùgbọ́n òun kọ̀, ó sì wí fún aya olúwa rẹ̀ pé kíyèsí, olúwa mi kò mọ ohun tí ó wà lọ́dọ̀ mi ní ilé, ó sì ti fi ohun gbogbo tí ó ní lé mi lọ́wọ́.
kò sì sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò sì pa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ ṣe. Ǹjẹ́ èmi ò wá ti ṣe wu ìwà búburú ńlá yìí kí èmi dẹ́ṣẹ̀ sí Ọlọ́run bí? Jósẹ́fù sọ yí pé òun ò fẹ́ dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Kí ni tí mò ń sọ? Kí ló yẹ ká máa gbàdúrà tàbí kọ́ yẹ ká máa rò? Bá ó ṣe ya ara wa sọ́tọ̀. Jósẹ́fù ti ṣe ìpinnu pé ń ya ara mi sọ́tọ̀, ìní bà ara mi jẹ́. Ibi tá ń kà yìí ó ti pẹ́. Bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ lónìí. Oríṣiríṣi nínú ilé. Àbúrò ọmọ báyàwó ẹ̀gbọ́n rẹ̀, ìyàwó ẹ̀gbọ́n náà mọ̀ síra lẹ̀ kí wọ́n lè bá rí. Àwọn obìnrin ọmọ síra wọn lẹ̀ ń wò káàkiri kọkùnrin ò lè bá rí wọn láti bá wọn lò. Ara ó wà lára tó jẹ́ kí ìbálòpọ̀ bí ajá kọ́pọ̀ káàkiri lóde òní. Nígbà tó obìnrin bá síra rẹ̀ lẹ̀ tó sọ pé òun dress sexy. Kí ni túmọ̀ dress sexy? Bó ṣe yé èmi ni pé mò ń múra kó lè bá gbogbo àwọn ọkùnrin láti bá mi lò. Àwọn tí ó sì wù láti bá lò, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní lè gbójú wọn kúrò, àwọn tí ń mugbó, àwọn tí ń mutí àmupara, àwọn tí ń rédí òru, àwọn tí ò ní nǹkan ṣe. Ọlọ́run ló mọ bí ìyàwó ọ̀gá Jósẹ́fù bó ṣe múra kó tó lọ bá yí pé bá mi lò. Kò sẹ́ni kankan nínú ilé. Actually ń gbọ́ òdìjọ́ kan tí Jósẹ́fù ti ń sọ pé n ò ṣe. Ń gbọ́ òdìjọ́ kan ìyàwó ọ̀gá ó make sure yí pé kò sẹ́ni kankan nínú ilé, gbogbo àwọn ọkùnrin yòókù, gbogbo àwọn ọmọ ìránṣẹ́ yòókù wọ́n ti jáde. Ó di aṣọ Jósẹ́fù mú pé lónìí ni kò ní dọ̀la, ó bá mi lò dandan ni. Jósẹ́fù gbọ́ aṣọ rẹ̀ ó sá lọ. Ó ti ṣèpinnu pé òun ó ya ara àwọn sọ́tọ̀. Onígbàgbọ́ gbọ́dọ̀ máa rò bí ó ṣe ya ara rẹ̀ sọ́tọ̀. Onígbàgbọ́ gbọ́dọ̀ máa gbégbé ayé bí àwọn aláìnígbàgbọ́. Gbọ́dọ̀ máa gbégbé ayé bí àwọn yòókù. Wọ́n máa sọ wípé ayé ń ṣerú ẹ̀, ayé ní ń ṣerú ẹ̀, onígbàgbọ́ ìṣerú ẹ̀, ọmọ Ọlọ́run ìṣerú ẹ̀. Èmi èsè ti ayé, Ọlọ́run Jésù sọ fún wa pé ẹ̀yin kì í ṣe ti ayé, so èmi èsè ti ayé, ìgbọ́ ṣe bẹ́ẹ̀. Àwọn míì rò pé nǹkan tí ọ̀dà ni pé kéèyàn kan níyàwó kan. Ìyàwó kan pé nílò ìbóbìnrin ní ìlò pọ̀ yàtọ̀ fún ìyàwó rẹ̀ nìkan. Bí pé nǹkan fún bí pé òun bẹ́ẹ̀ àwọn oníṣìṣe tí ọ̀dà. Onígbàgbọ́ ó gbọ́dọ̀ yá ara rẹ̀ sọ́tọ̀. Ó yẹ ká máa gbàdúrà, ó yẹ ká máa rú èrò bá sì yá ara wa sọ́tọ̀. A máa ka àdúrà tá a máa ń pè ní àdúrà Olúwa, àmọ́ ìrònú ni àkàn máa fẹnu sọ ni àìrònú pa rẹ̀. Nígbà tí Jésù ń kọ́ wa bá ti gbàdúrà, ó sọ yìí pé ara tó sọ níbẹ̀ ni pé gbà wá lọ́wọ́ ìdánwò. Ìdánwò pọ̀ káàkiri. Sẹ́rí ń tá a bá fẹ́ràn, iná lè ṣó gbé kawájú wa pé ìdánwò èsè nǹkan tó burú tí Jésù ó pé kìí ṣe nǹkan tó bá jẹ́ pé kìí ṣe nǹkan tó afẹ́ràn ni, bí bá ti ń gbé wá náà láàmú sálọ. Ara tí ń gbé èèyàn ṣubú jù láyé yìí, obìnrin, owó, ipò. Ìdánwò pọ̀ káàkiri. Oríṣiríṣi ìdánwò. Yóò sọ ká máa gbàdúrà pé gbà wá lọ́wọ́ ìdánwò. Torí ká má bàa ṣubú sínú ìdánwò. Kí ló yẹ ká máa ronú àbí kí ló yẹ ká máa béèrè? Báwọn ẹlòmíì ò ṣe di ẹni ìgbàlà. Bẹ́ẹ̀ni ó ṣe wúlò fún Ọlọ́run. Bí ó ṣe ya ara mi sọ́tọ̀. Ẹ jẹ́ wo àpẹẹrẹ Dáfídì. Ìwé orin Dáfídì. Orí 121, Psalm 101. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejì. A ní pẹ́ púpọ̀, ṣùgbọ́n fi etí sílẹ̀ bá ti ń kà.
èmi ò máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n ní ọ̀nà pípé. Nígbà wo ni ìwọ ó tọ̀ mí wá? Èmi ò máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi. Ojú bá náà. Ó ní èmi ó máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Nínú ilé mi, ń tọ́ tí Ọlọ́run lọ́rùn, ìní mọ̀ ṣe. Ẹlòmíì rò pé torí pé mo ti wà ní ilé ara mi, níṣẹ́ ló yẹ kí n máa rìn ìhòòhò. Nígbà náà yẹn wà mú pátá ká máa rìn nínú pátá lásán nínú ilé ara wa. David sọ pé nínú ilé mi o, ìrìn tó pé ìrìn tó tí Ọlọ́run lọ́rùn, ìní mọ̀ rìn. Nígbà náà láwà yí, láwà mú pátá àti láì wọ nǹkan kan lọ́wọ́ fọ mọ́tò ń ta. Kà síwájú sí. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi. Èmi kórìíra iṣẹ́ àwọn tí ó yapa, kì yóò fi ara mọ́ mi. Ọkàn àìṣòótọ́ yóò kúrò lọ́dọ̀ mi. Èmi kì yóò mọ ènìyàn búburú. Ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ ẹnìkejì rẹ̀ lẹ́yìn, òun ni èmi yóò ké kúrò. Alágbèrè àti onígbéraga àyà, òun ni èmi kì yóò jẹ́ fún. Ojú mi yóò wà lára àwọn olóòótọ́, kí wọn kí ó lè máa bá mi gbé. Ẹni tí ó bá ń rìn ní ọ̀nà pípé, òun ni yóò máa sìn mí. Ẹni tí ó bá ń ṣe ẹ̀tàn kì yóò gbé inú ilé mi. Ẹni tí ó bá ń ṣèké kì yóò dúró níwájú mi. Ohun tí à ń tẹ̀ láti sọ, bàbá ká tún kà fúnra rẹ̀. David ó ti ṣe ìpinnu pé ń ya ara mi sọ́tọ̀. Bẹ́ẹ̀ náà ló yẹ kí onígbàgbọ́ ya ara rẹ̀ sọ́tọ̀. A gbọ́dọ̀ ṣe ìpinnu. Bẹ́ẹ̀ náà ni ká máa gbàdúrà, bẹ́ẹ̀ ni ká máa rò ó pé ń ya ara mi sọ́tọ̀ fún Ọlọ́run. Ìwé Kọ́ríńtì kìíní orí kẹta. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí kẹrin. Ìṣe àwọn Àpọ́stélì orí kẹrin. Rẹ̀ láti ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n. Acts 4:34. Nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní nítorí iye àwọn tí ó ní ilé tàbí ilẹ̀ tà wọ́n. Wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá. Wọ́n sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpọ́stélì. Wọ́n sì ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Àti Jósẹ́fù tí a ti ọwọ́ àwọn àpọ́stélì sọ àpèlé rẹ̀ ní Bánábà, ìtumọ̀ èyí tí jẹ́ ọmọ ìtùnú, ẹ̀yà Léfì, ará Kípùrù. Ó ní ilẹ̀ kan, ó tà á, ó mú owó rẹ̀ wá, ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpọ́stélì. Kí ni àwọn ará ìjọ Jerúsálẹ́mù ń ṣe? Pàápàá àpẹẹrẹ Bánábà, ó ń ronú bí ó ṣe di ẹni ìbùkún, bí ó ṣe bùkún ẹlòmíì. Bóò ni wọ́n ṣe bùkún tó jẹ́ pé ìgbé ayé mi ó jẹ́ ìbùkún fún ẹlòmíràn. Ó yẹ ká máa ronú bá ṣe bùkún ẹlòmíràn, kì í sì ká máa ronú bẹ́lòmíì ò sì wá bùkún fún wa. Àmọ́ gbàdúrà wípé aláàánú mi Olúwa rán sí mi. Ó yẹ ká máa gbàdúrà pé Olúwa ta ló fẹ́ rán mi sí. Torí ó sàn láti fúnni, ó ní ìbùkún lórí láti fúnni ju àti gbà lọ. Ó yẹ kí n máa gbàdúrà bí n ṣe fúnni ju pé kí n máa gbàdúrà akẹ́nìkan wá bùkún mi. Tí n bá fẹ́ ìbùkún sọ́lẹ̀ kí n sọ fún Ọlọ́run gbàdá tààrà pé Olúwa mo fẹ́ nǹkan báyìí. Ọlọ́run ló mọ bí ó sì darí ẹni tí ó wà ṣe ìbùkún fún mi. Ṣùgbọ́n tó yẹ kó mú lọ́kàn tèmi ní pé bóò ní ṣe bùkún ẹlòmíì. Àwọn ará Fílípì tó mú lọ́kàn wọn ni pé bóò ni wọ́n ṣe bùkún ẹlòmíì. Pọ́ọ̀lù pàápàá tó mú láyà rẹ̀ ní pé bóò ni ó ṣe bùkún ẹlòmíì. Ẹ jẹ́ wo Fílípì orí kẹrin ẹsẹ̀ 10. Ṣùgbọ́n èmi yọ̀ gidigidi nínú Olúwa pé ní ìgbẹ̀yìn àájò yín fún mi sì di púpọ̀ sí. Èyí tí ẹ ti ń ṣe àájò ní tòótọ́, ṣùgbọ́n ẹ̀yin kò ní àkókò. Kí ni àwọn ará Fílípì ń ṣe o? Wọ́n ń ṣáájò Pọ́ọ̀lù. Bóò ni wọ́n ṣe ń ṣáájò rẹ̀? Wọ́n ń fi tó nílò níbi títí wàásù ìrere, wọ́n ń fi ránṣẹ́ sí i. Kèéṣẹ́ kan kẹsẹ̀ méjì, wọ́n ń fi ránṣẹ́ sí i. Torí pé kí ni o, wọ́n ń ronú bí wọ́n ṣe bùkún ẹlòmíì. Wẹ́sẹ̀ 14 láti ẹsẹ̀ 15 náà. Ṣùgbọ́n ẹ̀yin ṣeun gidigidi
ní ti pé ẹ̀yin ṣe alábàápín nínú ìpọ́njú mi. Ẹ̀yin pàápàá sì mọ̀ pẹ̀lú ẹ̀yin ará Fílípì pé ní ìbẹ̀rẹ̀ ìyìn rere nígbà tí mo kúrò ní Makedonia, kò sí ìjọ kan tí ó bá mi ṣe alábàápín ní ti gbígbà àti fífúnni bí kò ṣe ẹ̀yin nìkan ṣoṣo. Àwọn ará Fílípì wọ́n ń ronú pé Pọ́ọ̀lù tí ń wàásù ká ọmọ yóò mọ̀ jẹun bó ní ó sì máa jẹun báyìí pẹ̀lú bí wọ́n pinnu pé àwọn ò fowó ránṣẹ́ sí i. Wọ́n fi àwọn nǹkan àti àwọn oúnjẹ wọ́n fi ránṣẹ́ sí i. Wọ́n rán lára wọn, wọ́n fi ránṣẹ́ sí i. Inú Pọ́ọ̀lù dùn wà lára tó fi kọ̀wé Fílípì sí wọn láti dúpẹ́ lọ́wọ́ wọn àti láti fún wọn ní ìgboyà sí pé bí wọ́n ti ń ṣe náà ni kí wọ́n máa ṣe o. Ẹsẹ̀ kẹtàdínlógún rẹ̀ verse 17. Kì í ṣe nítorí tí èmi fẹ́ ẹ̀bùn náà, ṣùgbọ́n èmi ń fẹ́ èso tí yóò máa di púpọ̀ nítorí yín. So Pọ́ọ̀lù náà ń ronú bí wọ́n ṣe di ẹni ìbùkún. Ó ń kọ́ wọn pé bẹ́ẹ̀ tí ń ṣe òun náà ní kẹ́ ẹ máa ṣe, torí mo fẹ́ kẹ́ ẹ di ẹni ìbùkún. Mo fẹ́ kẹ́ ẹ ní èrè nígbà tẹ́ bá dé ọ̀run. Nítorí ká máa rò ní pé bóò ni ó ṣe dáa fún ẹnìkejì, bóò ní ṣe bùkún ẹnìkejì. Ṣé rí nígbà tí mo bá ń ronú bí wọ́n ṣe bùkún ẹnìkejì, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run yóò mọ̀ bí ó ṣe bùkún mi. Wo Kọ́ríńtì kìíní orí 13, jẹ́ sáré fi nǹkan kan hàn bẹ́ẹ̀. Kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, a kì í mú un bínú, bẹ́ẹ̀ ni kì í gbèrò ohun búburú. Ọ̀rọ̀ ìfẹ́ ni mò ń sọ níbí. Ni Bíbélì ń sọ. Bíbélì yìí pé ìfẹ́ kì í hùwà tara rẹ̀. Ó ní kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀. Èyí ò ní pé kì í ronú ti ara rẹ̀. Ẹ má sì mi gbọ́, ẹ má sì Bíbélì gbọ́ o. Kò sọ yìí pé kì í ronú tara rẹ̀ nìkan. Ó ní kì í ronú tara rẹ̀. Náà sì ń sọ̀rọ̀ ọ̀fẹ́. Tá a bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́, a máa sọ̀rọ̀ tọkọ àti ìyàwó. Ó yẹ kí ọkọ máa ronú bí ó ṣe dáa fún ìyàwó rẹ̀. Ó yẹ kí ìyàwó máa ronú bí ó ṣe dáa fún ọkọ rẹ̀. Kí ni ọkọ mi nílò nǹkan báyìí ń rà bọ̀? Kí ni ìyàwó mi nílò nǹkan báyìí ń rà bọ̀? Ṣé rí bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni kò ní sí pàǹkọ́ra ẹni lẹ̀ nínú ìdílé. Kí ló yẹ ká máa béèrè tàbí kọ́ yẹ ká máa ronú o? Ó yẹ ká máa ronú, ká máa béèrè bí àwọn ẹlòmíì ò ṣe ní gbàlà. Ó yẹ ká máa ronú, ká sì máa béèrè bí a ó ṣe wúlò fún Ọlọ́run. Ó yẹ ká máa ronú o, ká sì máa béèrè bí a ó ṣe ya ara wa sọ́tọ̀. Ó yẹ ká máa ronú, ká sì máa béèrè bí a ó ṣe di ẹni ìbùkún. Ṣùgbọ́n gbogbo èyí ò lè ṣeé ṣe bí ó ṣe bí a ṣe pé a di ẹni ìgbàlà. Gbogbo tá a kà á lẹ́yìn kò ṣeé ṣe fún aláìgbàgbọ́ láti ṣe bẹ́ẹ̀. Ẹni tó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, òun ló lè ṣe bẹ́ẹ̀. Ẹni ká gbàgbọ́. Bó wà tó Ọlọ́run wa dúpẹ́ fún ọ̀rọ̀ yìí ní àkókò yìí. A dúpẹ́ pé ẹ ràn wá lọ́wọ́. Bó wà tó Ọlọ́run wa gbàdúrà fún àwọn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ náà. Kẹ́ ẹ ṣàánú fún wọn. Àmín. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kí ó ṣe ayé wọn. Àmín. Ẹ jẹ́ kí wọ́n ṣe ìpinnu Àmín. tí ó tẹ́ yín lọ́rùn. Àmín. Nàpẹ́ a ti ń gbàdúrà bóyá ìwọ náà fẹ́ ṣègbọn, bóyá ìwé òkè ń ronú bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o fẹ́ bẹ̀rẹ̀ sí ní ronú, o fẹ́ gbàdúrà pé Olúwa ràn mí lọ́wọ́. O lè gbàdúrà pé kí Olúwa ràn ọ́ lọ́wọ́ láti máa ronú bí àwọn ẹlòmíì bí wọ́n ṣe di ẹni ìgbàlà, kó sì máa gbàdúrà bẹ́ẹ̀. Bóyá o ò sì tí ì di ẹni ìgbàlà, o lè gbàdúrà, o lè gba Jésù sínú ọkàn rẹ lónìí, kó o gbàdúrà pé Jésù Olúwa ṣàánú fún ènìyàn ẹ̀ṣẹ̀. Ìfẹ́ lọ sí ọ̀nà àpáàdé, wá sínú ọkàn mi, kí n lè bá ní gbàlà, kí n lè bá ní ìyà nípẹ̀kun. Mo dúpẹ́ Jésù Kristi fún ìgbàlà ọkàn mi. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.